náà ni ó báyìí náà ni àní báyìí náà lérè wa àti sọ pé báyìí náà ni àní báyìí náà lérè wa Bísí Olókè Show lè tó Alábí Akẹ́wà jẹun bẹ́ẹ̀ bá ti gbé síbẹ̀ Jíbọ́lá ẹ fi sílẹ̀ bẹ́ẹ̀ ẹ̀hún ẹjọ́ wà bẹ́ẹ̀ ẹ̀hún ẹ má gbé kúrò Jíbọ́lá o tóró ń kọ́ nínú gbọ́n òye ń bẹ níbẹ̀ Jíbọ́lá Bísí Olókè Show lè tó báyìí náà ni o. Let me apologize for always, and I've already told your family, my son, what happened. Of course, my goodness. So I'm highly sorry about that. Thank you so much. I'm already, and of course, we want to have thanks for everything. Gbogbo àwọn government wọ́n ní láti bàbá ọ̀gá nítorí wọ́n máa ń lọ àwọn agbẹ́gbẹ́ lórí mo kí àwọn bàbá ní kàlà gẹ́gẹ́ bí tí wọ́n ní mo ṣe mo pè mo ti àpòlọ́gá ìsìn àtẹ̀fẹ́ àmọ́ ẹ̀rọ àgbẹ̀ náà ni àwọn àgbà ní bí èrò máa ń lọ ẹ̀rọ pọ̀ bí kí wọ́n máa ń ṣe. So on behalf of Loveland Phoenix and the Culture of Award, Monali Oladipo recognition award. Ẹni àkọ́kọ́ tí akọ́nàpọ̀ award of excellence. Ìfẹ́ fún àsìkò ilé ọ̀gbẹ́ni láti ọ̀gbẹ́ni lọ́tì ẹni bá mi ṣàlẹ́ àdúgbò. Àwọn níbi ṣe àbẹ̀wò ìgbàgbọ́ ìwọlé láti sọ̀rọ̀ tí wọ́n ṣe lórí àwọn àwọn ìlànà wọ́n sì lè gbogbo ọ̀rọ̀ sí lọ́wọ́ sí. Láti ọ̀rọ̀ lápẹ́lẹ́tì and culture award. Òun ni àwọn ó lè jẹ́ pé ara orí ilé náà bí a ti fi ìdíkà ọ̀pọ̀lọpọ̀ gbogbo nǹkan ọ̀pọ̀lọpọ̀ ìyá o gbogbo ìrìn àmọ́ tó ń bá a tẹ̀lé ó ṣe ti ká sí nípa ọ̀rọ̀ ìjọba wá sí ọ̀rọ̀ olówó ìgbà tó ti kọ́ sí ilé ẹ̀rọ ìlú mímọ́ ẹni tó ń bẹ̀rẹ̀ sí ọlọ́run ọlọ́run pálọ̀lọ́ àmọ́ àgbègbè ìwọ̀n tó wà tí ó lè ṣe tó ṣe tó ṣe ìwọ ọlọ́run ìwọ tó wà tó wà tí ó lè ṣe ìwọ ọlọ́run. Ọmọ ara àsìkò ẹni kẹta jẹ́ gbárùbà ẹ̀wọ̀n àkọ́kọ́. Yọ̀mí wàá wọ ẹni lókùn ẹ̀ lọ́tọ̀ wàá wọ ẹni lókùn ẹ̀ lọ́tọ̀ nítorí àgbàṣe àwọn ilé àsìkò congratulations. Ẹni tó lọ òun ni bàbá àwọn ìgbìyànjú.
and take them down. Yorùbá bẹ̀rẹ̀ wọ́n ní kílẹ̀ bá ń gbé òṣìṣà tí ó gbé lóòótọ́ gbogbo ẹgbẹ́ yá ìwé ọmọ àfẹ́sùn méjì lórí ọlọ́run ọmọ àfẹ́sùn ẹ má fi fi ṣe lórí rẹ̀ àtẹ̀yìn ìṣẹ́jọ́ òní àtẹ̀yìn àwọn ní ibi ẹ̀yẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ní ìṣẹ́jọ́ wáyé. Irú ẹni tí ó rọ́ sùsù tó ní kó lọ́ọ́ gbogbo àdúgbò wẹ̀ yẹ́sì ẹ má kọjú no amount of money dey quantify gbogbo wàhálà gbogbo so wà níbi ọ̀la ẹni kan máa ń yà mo máa ti ṣe owó àwọn olóyìnbó tẹ́lẹ̀ àti mo ṣe nípa ọkọ̀ náà ẹ̀yẹ ìlọ́wọ́ lẹ́nu ẹ̀yìn ọmọ tá a máa ń kọ́ níṣẹ́ ẹni tó lóye ọ̀gá yọ̀ next person is Fakoyi Tosin Akola. Yes. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.